èèyàn bá létí gbọ́hùn tí ẹ̀mí ń sọ ẹni bá ti rí ìjà Ṣàngó rí ẹni bá wọn bọ́ bá kò so mọ́ bíjà bá ń wáyé ta ò sí rẹ̀kùn rẹ̀ yóò bá lè jẹ́ o yóò sì sọ lúdà oró. èèyàn bá létí gbọ́hùn tí ẹ̀mí ń sọ ẹni bá ti rí ìjà Ṣàngó rí ẹni bá wọn bọ́ bá kò so mọ́ bíjà bá ń wáyé ta ò sí rẹ̀kùn rẹ̀ yóò bá lè jẹ́ o yóò sì sọ lúdà oró. ọ̀rọ̀ yìí fún Erin-Osun là ń sọ Ilobu ẹ̀ẹ́dẹ́gun ìjà yìí o ìfẹ́ ló yẹ ká lo ìjà kọ́ ọ̀tẹ̀ ò gbé wa débi nǹkan tó dáa ká ló fẹ́ ká sì fara mọ́ra wa. èèyàn bá létí gbọ́hùn tí ẹ̀mí ń sọ ẹni bá ti rí ìjà Ṣàngó rí ẹni bá wọn bọ́ bá kò so mọ́ bíjà bá ń wáyé ta ò sí rẹ̀kùn rẹ̀ yóò bá lè jẹ́ o yóò sì sọ lúdà oró. àní ajé àwọ̀ ẹni rí ká mú pa ẹni rí kọ̀ ó ló ń wọ̀ jáde ìdà lọ́kọ̀ tí ọ̀wà kọ̀ yìí ta ni ó sì pẹ̀ fún dàkọ́ wàkọ̀ olórí òdìrí ẹ̀mú ìdà ń jó wéré o. ọ̀rọ̀ ìjà láàrin Ilobu Ifon Ọ̀ṣun pẹ̀lú Erin-Osun àfàìmọ̀ ńlájà òfin ní ìjòkó adití àbí ń gba adití dákú kákólò ló ń pọ̀fọ̀ adẹ́tẹ̀ ní wá abẹ́fẹ́lẹ́ tí yóò fi sin nígbẹ́rẹ́ àfọ́júmọ́ àdó lọ́wọ́ yọ̀rọ̀ ògùn sí adití lẹ́nu bàbá àgbàlagbà káyín òun dàtàrí sẹ́nu oúnjẹ ọ̀fẹ́ tú sí adití lójú kó lè bá àtàjí arọ tó jókòó kalẹ̀ ní wá ń sunkún ǹjẹ́ kí ló dé o bàbá arọ ó ní bí adití ọ̀hún bá ṣe bẹ́ẹ̀ tó kú kò sẹ́ni tó máa gbẹ́lẹ̀ láti fi kòkú mọ́ àyàfi ohun arọ yìí nìkan ni mo ṣe ní àfàìmọ̀ ńlájà òfin ní ìjòkó adití àfàìmọ̀ làwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta ò ní dèrú bí wọn ò bá tètè ṣèwé agbẹ́jẹ́ mọ́wọ́ ìrẹ́jẹ lọ́fẹ́ báyé wọn jẹ́ ìrẹ́jẹ nísìí fẹ́ gbẹ́ ṣe lọ́tún gbọ́dọ̀ fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún bí wọn ò bá wá fúnra wọn jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró nù àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tíjù àjàó àró awíkóńpasọ̀ lójú ọlọ́rọ̀ yẹ́mẹ̀yẹ́mẹ̀ gbẹ́kẹ́ ẹkùn olókèrè wẹ̀ jérò ọ̀tọ̀ bọlé famayọ oró ń kùn yùmùyùmọ́ fẹ́ sọ̀rọ̀ kí ló fàjà láàrin Erin-Osun Ilobu pẹ̀lú Ifon Ọ̀ṣun kí ló dé tí akọ̀pẹ́ Ìbàdàn kọ tògbómọ̀ṣọ́ kí ló dé tí àwọn èèyàn kan jojú mẹ́ran kí ló dé tí wọ́n ń ká níbi tí wọn ò gbìn sí wáyé tí wọ́n fẹ́ jẹ níbi tí wọn ò ṣe sí ta ló dájà lẹ̀ gan ta ní pààyàn fi dúkìá ṣòfò ta ní kó gbogbo ìlú sínú dààmú dààbò ta lajẹ ìwà àbàjẹ́ ọ̀hún símọ́ lórí ta ni dáadáa tí fògùn máa dálá ta lè kú tọ́ dá yìí lẹ̀ tí jẹ́ dá ta ni ò jẹ́ káwọn èèyàn fẹ̀dọ̀ lórí òróǹro àkàndá irúnmọlẹ̀ padà bọ̀ ọ̀ràn míyàn mo lè gbégún lójú mo lè tó sàláyà ibi tí kànnàkànnà mi bá gbàjà ń já sí ẹranko tó bá gbàbẹ̀ yọ gbàrún ẹ̀tẹ̀ ni Your Excellency ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè kọfí ò lè tán ìṣòro Ifon Ọ̀ṣun Ilobu àti Erin-Osun àfi ká yanjú ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ o ìdí ni pé ọlọ́gbọ́n ní fi tẹlòmíì kọ́gbọ́n ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ kò yàtọ̀ sógun Gáṣà kọ́lọ̀ ń mọ̀jọ́gọ́ ṣẹlẹ̀ láàrin Ifẹ̀ mọ́ Mọdákẹ́kẹ́ mọ́ láéláé ìrẹ́pọ̀ àtàláfíà là ń fẹ́ láàrin wa kọjọba ìjà onígẹ̀gẹ̀ àtàṣùpá nìjà tí ń lọ láàrin Ilobu Ifon Ọ̀ṣun pẹ̀lú Erin-Osun béèyàn kí bá sì wí kẹnu owó àti pé mọ̀símọ́tù àkàsọ̀ ẹ̀kọ́ ọ̀kọ́jà pọ́nkan àìsí lè jà nílẹ̀ bàbá mi ò débí béèyàn bá lè jà ọ̀dàn iwájú ta lè bàbá ẹni ìgbéjẹ ni Ilobu níjà ogun ti bẹ̀rẹ̀ àwọn ará Ilobu ni wọ́n ń dá wàhálà ọ̀hún sílẹ̀ bàbá tún wá gbọ́ wúrẹ́ kí gómìnà gba adékò lórí bàbá wa kábíyèsí Olóbu tìlú Ilobu ọba Aṣírù Ọlátóyè bí gbogbo èèyàn bá lè sòótọ́ ọ̀rọ̀ àkàndá ò ní fi gbàkan bọ̀ kán nú kí ni tó ṣẹlẹ̀ gan ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ lọ́jọ́ pípẹ́ ọdún 2023 ni mo kọ́kọ́ gbọ́ nípa rẹ̀ wọ́n sẹ́ndì fídíò tó ṣẹlẹ̀ sí mi àkàndá wọn fẹ́ kí n bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ fọ́tò àti fídíò ọ̀pọ̀ dúkìá tó jóná ilé gbígbé ilé ìtajà ilé epo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òkú èèyàn gbogbo ìlú ṣe dahoro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rántí pé tí mo wí fẹ́ èèyàn tó fi ránṣẹ́
ṣe mọ̀ ni pé bí èmi ò bá rí di ogun n ò ní kojú ogun yá kí ló fàdé ìjà gan láàrin Ilobu àti Erin-Osun kí wọ́n tó mú ti fún Ọ̀ṣun mọ́ ṣe mọ̀ pẹ́lẹ́jọ́ àṣàdédùn wé agbọ́n ń ṣẹ́ oyin ń ṣẹ́ sójú olóko wá déédéé wú ni ohun tó ṣẹlẹ̀ ni pé ìlú mẹ́tẹ̀ẹ̀ta ti wọnú ara wọn especially Erin-Osun àti Ilobu including Ifon Ọ̀ṣun ìjà ilẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ló dogun Erin-Osun ló nílẹ̀ Ilobu ní kọ́lé sínú ẹ̀ ooru ni wọ́n sì lọ parí ilé gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe àti gẹ́gẹ́ bí àlàyé táwọn èèyàn ṣe fún mi ní wọ́n bá ti wá fẹ́ kanlé wọ́n á kó jàǹdùkú kalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ nǹkan ìjà olóró láti dúró ti àwọn káfíńtà tó fẹ́ kanlé àwọn ìlú Erin-Osun mọ̀ọ́mọ̀ mọ́wọ́ lẹ́rán wọ́n dẹ́ngẹ́ bó wọn òwe gangan wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n máa ṣàṣedànù tó ìyẹn la bá di 2023 àwọn olóṣèlú lọ fàjọ kàyọ wọ́n fẹ́ expand poli unit ṣébi òkèlè tí wọ́n ti pọ́n lórí làwọn ń wá ajá àwọn òsì torí olówó ẹ̀sọ́ dẹ ẹni ọgọ̀ ní gbégbóná àjọ elétò ìkànnìyàn wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n á dẹmakéètì ilẹ̀ wọ́n á dẹmakéètì ilé wọ́n káyàn wọ́n kálẹ̀ àdúgbò wọ́n ó rí bímọ iye wọ́ọ̀dù poli unit tí wọ́n fẹ́ tò pọ̀ mọ́ tilẹ̀ àwọn eléyàn lọ́wọ́ á bọ́ sínú ilẹ̀ Erin-Osun wọ́n ń kọ Ilobu sára lé lọ làwọn Erin-Osun bá ní wọ́n fòkó mi dáná mọ́ ọjọ́ kan làásòfin rẹ̀ àti pé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rin sí jẹ èrò àmọ́ yanjura wọn lọ àwa làwa nílẹ̀ wa Ilobu ló léyìn àti létí ń bẹ lórí ẹ̀ Ilobu ò débí bí wọn ò bá wá lè gbà pé Erin-Osun làwọn ń gbé kí wọ́n gbé ilé wọn kó nílé orílẹ̀ kílẹ̀ ọ̀fẹ́ lágbájá ó sì sinmi àwọn elétò ìkànnìyàn ní kò le orin tí ò ṣòro kọ ó yẹ kó ṣòro gbé ẹ jẹ́ ká ka ilé mọ́ Erin-Osun ká sì kàyàn mọ́ Ilobu kíá àwọn Ilobu ti kó tàdá tì mọ́dé làwọn elétò ìkànnìyàn bá sá lọ bọ̀tì ẹni ìṣúnṣe ò ní tètè mọ̀ wọ́n láya méjìlá tẹ́lẹ̀ yóò sì tún fẹ́ gba toníyàwó kan ṣoṣo àkísà tó bá ti dágbére àkìsàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró àṣé wọ́n padà fàbàrà kékeré gba nílá ọkùnrin kan láti Erin-Osun náà ni wọ́n ní wa kóró pé ìlú mẹ́tẹ̀ẹ̀ta ní ná papọ̀ sí Òṣogbo Ilobu Ifon Ọ̀ṣun àti Erin-Osun ó ti wá pé èrò ìlú mẹ́tẹ̀ẹ̀ta bí ìṣe rẹ̀ lọ́jọ́ burúkú èṣù máa lọ torí tá a bá gbé ogbomi mu yóò béèrè gàrí ó ti já èrò ti Ilobu kọ́ lọ ọjà ti Ifon Ọ̀ṣun lòún wé ni wọ́n bá dá a lọ́nà ní Ilobu wọ́n já a tilẹ̀ láti inú kóró pé wọ́n kọ́kọ́ lù ú ọ́ dákú ìròyìn ti kàn wọ́n lẹ́rìn oge ọgàn àwọn rèé mú ọlọ́pàá láti rèé gbé arákùnrin ọ̀hún lọ sílé ìwòsàn ńgbà àwọn èdè bẹ̀ ẹni ó fẹ́ gé apá ẹni tí yóò gé ẹsẹ̀ ẹni tẹ́bi tán pa wọ́n gé ẹran balẹ̀ ilé ọ̀hún ní báṣibáṣi ìjàǹjà ẹni ẹlẹ́ni wọ́n bá ń làwọn ará Erin-Osun bá ní ikú tí ń kojú bẹ́ẹ̀ ni òwe ńlá ní ń pa á fún ni pèsè bí ká má bàa fi orí ru ẹrù mọ́ ńlá ṣe fowó ra ẹrú pé torí kí só lè bá àtúbù kẹ̀sí ni lẹ́nu ńlá ṣe fi ọwọ́ wí náà rẹ̀ ká lè rómi pòǹgbẹ́ la fi gbèdò kéèyàn ó lè bá àrọ́mọ ránṣẹ́ ní ṣe é bímọ àti pé ọ̀rọ̀ tí ò tó kù ní bàbá jẹ́ òun kínkínní ní sọ akédojo wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ o sì lọ́jọ́ ọkú rẹ̀ ìpè ọjọ́ ọkú rẹ̀ ti pé ọ̀ ń yẹ ni àkójú rẹ̀ fọ́ etí di àgbọ̀nsálẹ̀ tó wá ya dé pàkọ́ oníkẹ́lẹ́mì ọ̀sàmọ́ ti gbàǹkẹ́ kálẹ́lẹ́mì gan ò béèrè ṣé kò yẹ kó ojú nǹkan rẹ̀ sí làwọn Erin-Osun bá kó lùbóde o kó di gbàgbàdì rìsọ́ọ̀tì ẹ̀ ní fọ́tò àti fídíò tí mo wé lẹ́ẹ̀kan pé wọ́n fi ṣọwọ́ sí mi ní 2023 lásìkò gómìnà Gbóyèga Oyètọ́lá ìséde ló náà fi rọ̀ wọ́n léegun gómìnà pè pàdé ìlú méjèèjì pé kí wọ́n jẹ́ kárọ̀ ní ó wálé ó ní kò yóò sinmi ogun lé lọ àpíìlì ní gómìnà àpíìlì sí wọn ṣùgbọ́n kò tán láàrin ìlú méjèèjì ọ̀tún kan rí mánú kò sí ń fẹsẹ̀ janlẹ̀ ṣùgbọ́n wọn ò wé gangan síta mọ́ ohun tó yẹ kí gómìnà ó ṣe nígbà yẹn ni pé kí wọ́n kí Ilobu nílọ̀ láti filẹ̀ onílẹ̀ kalẹ̀ àbẹ́ni tí bá ń jìjẹ́ bí láàrin wọn pé kí wọ́n filẹ̀ onílẹ̀ kalẹ̀ kí wọ́n fọwọ́ mú èyí tádániwáyé ti pín mọ́ wọn agbọ́ tẹ́lẹ̀ yan kí ló tún bí ti Ifon Ọ̀ṣun sájà tó bá lẹ́ni lẹ́yìn ní pèsúró bólógìn ní bá lẹ́ni lẹ́yìn ní kòdù ọ̀yà eégún
eégún tó bá ní baba nígbẹ̀jọ́ ní jìjàgboro. Former chief of army staff lieutenant general Taoreed Lágbájá of blessed memory ọmọ bíbí Ìlobu ni wọ́n fẹ́ gbé military project kan wá sí agbègbè ọ̀hún bọ̀tì gẹ́gẹ́ bí àlàyé from the library source Ifon Ọ̀ṣun ló níbi tí wọ́n rí ilé ọ̀hún sí ṣùgbọ́n orúkọ Ìlobu ni wọ́n fẹ́ kọ sórí rẹ̀ níbẹ̀ ni adelé ọba Ifon Ọ̀ṣun ní táìmù yẹn Chief Oyètúnjí ti kẹ́gbàjarè sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Démọ́lá Adélékè pé kí wọ́n stọ́ọ̀pù iléeṣẹ́ ológun pé wọ́n gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé ilé àwọn kí wọ́n máa wá kọ orúkọ Ìlobu sí nítorí pé Lágbájá jẹ́ ọmọ wọn ń bẹ̀ níbi tí mo gbọ́ ìtàn ọ̀hún dé olú ìlú ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn gan orí ilẹ̀ Ifon Ọ̀ṣun lọ́wọ́ òótọ́ Ifon Ọ̀ṣun ti níjọba tiwọn lọ́tọ̀ Òròlú local government ṣùgbọ́n local government Ìrẹ́pọ̀dùn kókó níbi tó wà tẹ́lẹ̀ ohun tíjọba wí fún ọ ni pé kíjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn kí wọ́n máa sanwó ilẹ̀ fún Ifon Ọ̀ṣun tó nílẹ̀ òdi ó bèlè fò pé Ìlobu tún kílèmù pé ibi tí àwọn ológun fẹ́ lò ilẹ̀ Ìlobu ni wọ́n bá tún gbógun ti Ifon Ọ̀ṣun wọn ò gbọ́wọ́ tiwa náà falágbàfọ̀ Ifon Ọ̀ṣun fẹ́ dá wọn lóhùn inú Ẹ̀rìn-Ọ̀ṣun wọn wá gbà wọlé láti máa yalù Ìlobu làwọn ará Ìlobu bá rò wípé ogun di ogun Ifon Ọ̀ṣun Ẹ̀rìn-Ọ̀ṣun parapọ̀ ni wọ́n bá tún kọjú ìbọn sáwọn tí ń ṣèwúyè lọ́wọ́ nílùú Ẹ̀rìn-Ọ̀ṣun ọ̀kẹ́ ìmọye dúkìá ló ṣòfò kọmọwọ́kọ̀mẹsẹ̀ ìlú ló bógun lọ ẹ gbọ́ ta ní yìnbọn ta ló kó bá Jínàtù lé wọn lọ́wọ́ ta ló ní kí wọ́n máa sunlé lọ kò sí fòyà wọ́n ti bà yé àwọn èèyàn kan jẹ́ o wọ́n sọ majority dẹdun arinlẹ̀ wọ́n rá àwọn èèyàn kan sọ́run àpàpàǹdodo ọmọ ṣe o àdáwọlé ara rẹ̀ ó ní mọ̀ ń bàkọ̀ jẹ́ bí àdá bá yàkọ̀ tán àdá ṣègbélé ọgbọ̀nrán gandan ewu ńlá ní fẹ́ni tí ń jà lápá lórí àlàpà o torí bí àlàpà bá bínú tó bá ya lulẹ̀ àlàpà lè fapá alálàpà ya o àjàó wàrú awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ ẹlúlu gbọ́ kíkó òjò bú sẹ́kù pẹ́pẹ́yẹ ń ṣe jàgínní yòdò yọkọlú tìjó tayọ̀ ní ṣèrè ṣebí torí pé pẹ́pẹ́yẹ fẹ́ràn omi ni àti pé bọ́wọ́ òjò bá dunlẹ̀ pẹ́pẹ́yẹ lè rí bí sásí ńlé ẹlúlu tí yóò sùn níta ń kọ́ o sójú ò ní pa ni ṣé tí òjò bá pa ìlúlu sásọrí ò ní tutù àwọn tó kó ìbọn lé ń lọ́wọ́ ṣé wọ́n ń gbé láàrin yín sọmọ wọ́n ń gbé láàrin yín Àbújá ìlú èbó làwọn ń gbé ṣébi wọn bá sùn lé tiyín ṣé wọn ó sùn tiwọn ṣé tí bísínẹ̀sì tiyín bá paralyze sọ́kàn wọn gbogbo ń tẹ́ ní jóná mọ́lé ta ni ó dá padà àwọn èyí tó jó ní 2023 ta ló tún wọn kọ́ ìlẹ̀kẹ̀ mi dá mà tún so gbogbo amọ̀gùn tó gùn gbogbo ẹni tó kú tó bógun lọ ṣe tún lè padà rí wọn mọ́ dialogue is the best way to solve any dispute ara ò lè dá àràdá nílò ara wa ìdàgbàsókè ò lè wáyé nínú dáná ogun dáná ọ̀tẹ̀ Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wọn ò tí ì jẹ́bo ìpẹ̀tù àtàṣípa mòró àti yàkó yóò rẹ́pọ̀ ikú ń bẹ nílé ikú ń bẹ lóko ni ikú ń bẹ lẹ́sẹ̀ kùkọ́ ń bẹ lọ́nà jíjìn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí Ìlobu versus Ẹ̀rìn-Ọ̀ṣun Ìlobu versus Ifon Ọ̀ṣun sẹ́yìn nìkan ni òní tètè jìnfìn ọ̀la tètè jìnfìn ṣé tètè nìkan ní ń bẹ lọ́fìn òní alágẹmọ kú ojú àrò ọ̀la alágẹmọ kú ojú àrò gbójú ọ̀bá tààrò ṣé kò yẹ kójú ọ̀tá alágẹmọ kábíyèsí ọba Ashiru Ọlátóyè ológun of Ìlobu ọba Yusuf Àmọ̀dá Ọmọlóyè Ọ̀yágbọ̀dún kejì ẹlẹ́rìn of Ẹ̀rìn-Ọ̀ṣun ọba Peter Olúwọlé ìpàdé ọlá Akínyẹ̀ Oyèdìtọ̀ Olúfọ̀n of Ifon Ọ̀ṣun ẹjẹ́ àfẹ́gun òtòló tó ti ń bẹ ńlẹ̀ yìí mo gbọ́ pé ẹjà lórí fóònù ahọ́n àtẹ̀yìn àmọ́ bára wọn jà wọn a sì tún parí ẹ̀ láì wí fẹ́ nìkan ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀rí pé àlà ilẹ̀ láàrin Ẹ̀rìn-Ọ̀ṣun Ìlobu àti Ifon Ọ̀ṣun tá a bá fẹ́ kógo sinmi tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ Àjàó Wàrú awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ń ó kìlọ̀ ọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Awíkóńkó TV
Awikonko TV, Awikonko ewì Xponent, Awikonko ewì Xponent. Ẹ subscribe sí YouTube channel mi, Awikonko ewì Xponent, Awikonko ewì Xponent. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò wa ṣe o.